kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá dé. billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa La'dhatun Yasira ma'a Walidina. Àsìkò ráńpẹ́ pẹ̀lú àwọn bàbá wa, a moment with our father. Lónìí mò ń bẹ pẹ̀lú èèyàn pàtàkì àgbà àlùfáà àwọn èèyàn tọ́lọ́kàn ní kémi mọ́ bá pàdé tí mò ń gbé wá sórí ètò yìí. Ọlọ́run ń ṣe wọ́n láwọn ògùn náà gbòǹgbò ẹni tí ó bá lówó òtẹ́rù báyìí ìwọ̀nba tí ó fi taná ilé ẹ̀ òun ló mú. Mo ń bẹ pẹ̀lú bàbá wa Fadilatu Sheikh Dr. Usman Abdulsalam. Ọ̀dọ̀ wọn la tún wà lónìí. Àwọn wọn tún dá wa lẹ́kọ̀ọ́ tí wọ́n tún fún wa lómi ìmọ̀ nínú èyí tọ́lọ́run ti ní káwọn bàbá wa ó mú tí wọ́n sì ń sàlùbáríkà nínú ẹ̀. Káwa náà lè múnú omi ìmọ̀ àlùbáríkà náà. Ẹnu ọlọ́fà báyìí la ti ń gbọ́ mu tá bàbá wa ẹ bá ń sálámà sáwọn èèyàn kẹ́ẹ̀sì bá dákọ̀ yín. Assalamu alaikum wa rahmatullah wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ bá ń dákọ̀ yín fáwọn èèyàn. Orúkọ mi ni Uthman Abdulsalam. Allah akbar. Nígbà mo fẹ́ pe bàbá wa mo ní dókítọ̀, bàbá yọ dókítọ̀ kó mẹ́ pé ìyẹn fi sí ẹ tó bá tóbi báyìí bí wọ́n ṣe máa ń ṣe nù. Kọ́lọ̀ ń ṣàánú ẹ̀rí àti ìwọnú ètò tá a ti ń kẹ́kọ̀ọ́ àti ìlò ìṣẹ́jú méjì tá a tún ti mú omi ìmọ̀. Èèyàn tó bá sì dìrọ̀ mélé yìí nìkan gan-an yóò fi ṣẹ̀ṣẹ̀ mí ayé eléyìí tó lálàáfíà. Kí ló ti jẹ́, kí ló ti jẹ́, kí ló ti dà, kí ló ti dà. Àlìmọ̀tọ́ntọ̀n láì kú ò ní sánáwì ò ti ń lo dókítà fúnra rẹ̀. Ìyí tó bá wu kálukú ló lè pèrè lẹ́yìn odi. Àwọn bàbá wa fẹ́ dákọ̀ ara wọn, wọ́n ní Usman Abdulsalam. Àwọn náà ní bàbá wa Dr. Usman Abdulsalam. Bàbá wa Dr. Usman Abdulsalam kọ́nà ń jẹ́ mi wọ́n gùn fún wa. Bàbá wa ọkọ̀ yín lè dá fún mi yìí, ọkọ̀ kan wá wà tí mò ń wá kiri inú àwọn ọkọ̀ tẹ́ ẹ dá. Wọ́n máa ń pe ọkọ̀ ẹ̀yin bàbá ẹ má bínú lórí ló wà, ẹ má bínú fún bí mo ṣe pè é. Bàbá kí ni tó bí ọkọ̀ lórí ló wà yìí gan ká tó kánlu agbami ètò. Alhamdulillah alladhi allama al-Qur'an خلق الإنسان وعلمه البيان أدب رسوله الكريم بأحسن الأدب وجعل منه القدوة الحسنة المثلى للبشرية التي أنقذها من ظلمة الجهل وإيرة الشك وذبذبة الباطل. وهنا شعرنا أن الله سبحانه وتعالى تفضل علينا ولا يسعنا سوى أن نقول إياك نعبد وإياك نستعين. Ayé àti mo fẹ́ ká fi gbogbo nǹkan ọ̀dọ̀ Ọlọ́run ló wà. Ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo nǹkan wà. Ó kọ tí ẹ wí yìí, èmi kọ́ ni mo sọra mi. Mi ò sì lè sọ bó ṣe jẹ́. فهو مقدور ليست للقادر قدرة فيه. Allahu akbar. Nǹkan tí a ṣe ni tí ó jẹ́ pé ẹni tó gbà pé òun ṣe kọ́ ló ṣe, Ọlọ́run ló ṣe. Tí n bá sọ pé mo fẹ́ sọ pé báyìí ni ẹ ṣe, mo sábà pé ayé ń pè mí bẹ́ẹ̀. Kí ni tó wá bí gan táyé fi ń pè yín bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí n ta kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà, òun náà ni pé gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe èèyàn múra sí ni. Téèyàn bá wà lẹ́mọ́ tí ọ̀mọ́ tó wà láfẹ̀ tí ó fè tó débi tó ti yẹ kọ́ fọná kọ́ fọn su tó wá múná tó fi súlẹ̀ kò sí tó fẹ́ fi sun yẹn sí. Torí náà tí èso ló ti gbàgbé kalẹ̀. Allahu akbar. Ẹ̀kọ́ tí mo kọ́ látara àwọn bàbá mi tí ó kọ́ mi ní kí o Sheikh Abdulrazak Abdulrahman Olúmáyè Ajíkọ Mudirul Markaz Islami As-Saqafi nílùú Wo. Mo ṣe ń gbọ́kọ̀ bàbá wa Ajíkọ mo ti wò ó pé ṣé àbógbé méjì ni àbó tún fẹ́ lù Ìlọrin náà ni. Amikum fi baytihi. Bàbá kún kẹ́kẹ́ nínú ilé wọn. Amikum
fi markazihi bàbá kún kẹ́kẹ́ ní markaz àti markaz lè ummu amikun fil alam Allahu akbar. bàbá ò fi ń fojú kéré nǹkan kan nínú gbogbo nǹkan àwọn náà sì ní lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ ọ́ bọ́mọ ọba jọ ṣòkòtò yóò jọ kíjìpá láti ilé ìyá mi àáfàá náà tó bẹ́ẹ̀ Allahu akbar. bàbá tó bí mi àáfàá ni Sheikh Abdulsalam Akabi Allahu akbar. sàṣàlẹ̀ tí ó jẹ́ àáfàá ni wo lẹ́nu yìí pé kò sí o. kí n tó débi tí mò ń lọ bàbá wa torí ẹ ti ń mú wa wọnú ìbéèrè mi gan ká dàpọ̀ mọ́ àwọn báwọn bàbá wa kẹ́ ẹ tó ṣàlàyé bó kàn ń ṣe jẹ́ mo rí bẹ́ẹ̀ tí ń lọ síbi ìbéèrè tí mò ń mú bọ̀ a jẹ́ wípé yín tẹ́ ẹ̀ ń sọ fún wa ni pé ìlú Ìwó lẹ́yìn bàbá wa ti kéwú. ìlú wo ni Ìwó gan ni mí. Allahu akbar. Ìwó ni mí. Allahu akbar. ní ilé Malaye. La hawla wala quwwata illa billahi masha Allah. Ra mo ń gbọ́ yín bàbá wa bó kàn ń ṣe wá wáyé gan. gbogbo bó kàn ṣe wáyé kullu shay'in yarji'u ila al-asl. kullu shay'in yarji'u ila al-asl. ó kọ àwọn ìpìlẹ̀ ní èmi kọ́ ni mò ń jẹ́ àwọn bàbá yìí ni wọ́n jẹ́ àáfà ńlá bàbá tí ó jẹ́ bàbá mi ń dilé ìyá torí bàbá wa Sheikh Abdulbaki Muhammed Allah yarhamuhu. Abdulbaki Muhammed bàbá wa yìí ilé ajíjagun ẹ̀sìn àwọn ni wọ́n tẹ̀lé ìyá mi Allahu bàbá akbar. kan náà ìyá kan náà lọ́jọ́ bí wọn. Allahu akbar ló bá tán o. ó kọ́ bàbá ìyá tèmi Muhammad ó kọ́ bàbá wa Sheikh Abdulbaki Muhammed Allah so bàbá akbar. Muhammed yẹn ló bí ìyá mi Allahu akbar ló tún bí bàbá wa náà. àwọn náà ni wọ́n dẹ̀ wá rè mí Allahu akbar. mo rí gbìyànjú bàbá nínú ẹ̀kọ́ àfáà mi àtẹnutọ́ jẹ́ àbúrò ìyá mi tó ṣe pò náà ni bàbá mi wọ́n jókòó ti tírà ni Allahu akbar. èlèmi náà fi máa wá jókòó tí n bá wá dé kíláàsì gbogbo ohun tí mo jókòó tì hùn ní màá sọ àwọn ẹ̀ wá ń pè mí ní lórí lọ́wà àdìsí tí bàbá mi olùkọ́ àgbà Abdulbaki Muhammed tí wọn lè má sọ ní gbogbo ìgbà ni pé man amila ala ghairi ilmi kana ma yufsidu akthara mimma yuslihu ẹni tó bá ṣe iṣẹ́ kan tí ò lọ wá ìmọ̀ àmọ̀dájú lórí iṣẹ́ tó ṣe yẹn ní tí yóò padà bàjẹ́ inú iṣẹ́ yẹn yóò kọjá tó fẹ́ tó ṣe. Allahu akbar ẹni tó fẹ́ ṣiṣẹ́ tí ò bá padà wá lọ ṣèwádìí dáadáa ala bẹ́ẹ̀. ghairi ilmi kana ma yufsid akthara mimma yuslihu Allahu ní tí yóò akbar. padà bàjẹ́ mo gbọ́ yé wọ́n sì kọ́ mi wípé ní téèyàn bá fẹ́ ṣe yẹn takùn téèyàn bá wá takùn ti tíra yẹn tí mo gbọ́ yé àwọn àgbọ́yé mi nínú rẹ̀ ń wà lọ máa sọ níta àbí inú kíláàsì èmi ò ní nídìí àti parasíìdì tíra yẹn mọ́ Allahu bóyá akbar. ibẹ̀ làwọn wọ́n ti ń pè mí ní lórí lọ́wà. torí pé ẹ̀ ní wọnú tí orílẹ̀ ti máa kà á Allahu akbar kọ́lọ́run gbà wá náà láàyè o láti lè máa há gbogbo Kùránì bá ká máa há sọ́ọ̀fù hánáwù sórí kí gbogbo ẹ̀ máa dúró lórí káà náà lè máa bá bàbá wa jókòó. Àmín ya Allah. Bàbá wa ibi à ń lọ ládé yìí ẹ ti mẹ́nu bàálẹ̀ kan fírí ẹni inú ilé náà bíi pé inú ilé náà lẹ ti kéwú ìlú Ìwó náà lẹ ti kéwú bó lẹ́yìn bàbá wa ṣe bẹ̀rẹ̀ kéwú gan ó wù mí kẹ́ ẹ ṣàlàyé fún wa. alhamdulilayi mo lọ sí Akínfẹ́nwá AUD primary school ibẹ̀ ni mo ti jáde. Allahu Akbar nílùú Ìwó. nílùú Ìwó ní 1976. Allahu Akbar nígbà tí ẹ kó ń bẹ̀ ńkọ́. bàbá tó bí mi Sheikh Abdulsalam Adisa ọdún yẹn náà ni wọ́n kú. Allahu Akbar lọ́dún tẹ jáde. lọ́dún tí mo jáde bàbá yìí dẹ̀ wá sọ kalẹ̀ fún gbogbo àwọn tó jẹ́ bàbá mi tí wọ́n fẹ́ fi mí lẹ̀ fún torí I'm the last born of the family. Allahu Akbar yín làbí kẹ́yìn bàbá wa. lọ́dọ̀ bàbá mi àti lọ́dọ̀ ìyá mi. Allahu Akbar. wọ́n wá sọ fún gbogbo wọn pé Ṣéhù ni wọ́n sọ mí kì í ṣe Uthman. Allahu Akbar. ṣùgbọ́n Uthman náà wà lára ọkọ̀ tí wọ́n sọ mí bàbá mi ò kí ń pè mí. mo rántí pé Sheikh lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n fi Uthman sí. Allahu Akbar. ẹ̀ẹ̀kọ̀ọ̀kan Sheikh ni bàbá sọ mí Sheikh ní gbogbo wo látòkè délẹ̀ ẹjọ́ wa pè mí ní Ustaz Sheikh yóò pè mí ní bọ̀dá Ṣéhù. Allahu Akbar. so Ṣéhù ni bàbá sọ mí bí bàbá ṣe wá kú ibi tí ẹni tó mú mi sọ́dọ̀ òun náà ni àkọ́kọ́ bí wọn
nílé Oníkùmọ̀ òun ló kọ́kọ́ fi mí sí ilé kéwu bàbá wa Hashim Keilani Allahu Akbar. al-Madrasatul Arabiyya al-Islamiyya ti Alhaji Hashim Keilani Ìmágbèmí. Naam, naam. Lọ́dún kejì tí wọ́n bẹ̀rẹ̀ lékè yẹn ni bàbá wa dé láti Ìbàdàn. Bàbá mi Fadilatu Sheikh Allama min Alam al-Fiqh al-Islami Sheikh Abdulrazak Abdurrahman Allahu ni wọ́n dé sí wo pẹ̀lú ilé ẹ̀kọ́ ńlá ní al-Markaz al-Islami al-Thaqafi Allahu Akbar. Islamic Cultural Center. Àwọn ni wọ́n wá bá mọ́mí mi pàdé pé ṣé òun kọ́ wọ́n wá ní mo wà ní ilé ètò Ìmágbèmí lọ́wọ́ ní àáfà àwọn nígbà táwọn sọ̀rọ̀ wọn lástì táwọn sọ̀rọ̀ papọ̀ láti wọ́n sọ pé ọ̀dọ̀ àwọn ni ó ti kéwú. Allahu Akbar. Nítorí náà ẹni tí ń kéwú lọ́dọ̀ rẹ̀ náà ọ̀rẹ́ àwọn ni àwọn lọ sọ fún yóò sì yọ̀ǹda rẹ̀. Allah, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ṣe ti ń gbọ́ báyìí. Yóò sì yọ̀ǹda rẹ̀ náà ni bàbá wa Sheikh Abdulrazak Abdurrahman ní wàá lọ sọ́dọ̀ Sheikh Alhaji Hashim Keilani Ìmágbèmí pé ẹ dákun mo fẹ́ tọrọ nǹkan kan ni wọ́n sì jọ ti ní àjọṣepọ̀ ọmọdé yìí ni mo fẹ́ tọrọ Sheikh ni mo fẹ́ tọrọ torí àáfàá mi ni bàbá rẹ̀. Allahu Akbar. Àsọtẹ́lẹ̀ tí a sì jọ sọ ni pé àwọn ò fún mi tí ń kọ́ ní kéwú tá a ti jọ ṣe agreement yẹn tá a mọ̀ pé ọlọ́jọ́ ti dé. bọ́tà wa ti èkó dé nísìn làwa gbọ́ pé ó ti wà ń bí bóòlù ẹ̀sìn yọ̀ǹda rẹ̀ Alhaji Hashim ni mo yọ̀ǹda rẹ̀ nítorí tọ́lọ́ àti torí Ànábì Muhammad. ọ̀rọ̀ bí ò díjà lẹ́ láàrin wọn. wọ́n finú fídọ̀ fi nílẹ̀ fáwọn bàbá wa gbà náà ni. ọmọ bàbá wa Sheikh Abdulrazak Abdurrahman nìyẹn. Allahu Akbar. ibẹ̀ mo ti kéwú. ilé ké wọ́n dẹ̀ ní affiliation sí Al-Azhar University. Ẹn bá ti jáde ní al-Markaz al-Islami al-Thaqafi tó bá ní Thanawi yóò lọ wọ Jamiatul Azhar ní Al-Azhar University. Allahu Akbar. Ṣé ẹ mọ̀ pé àwọn bàbá wa Sheikh Abdulrazak Abdurrahman wọ́n da méjèèjì papọ̀ al-Thaqafatul Arabiyya wa al-Thaqafa al-Ingliziyya. A rí nínú wa tó ṣe pé ọwọ́ Qismu Sahaba mass communication. A rí nínú wa tó wọ tibbi medicine. A rí nínú wa ṣùgbọ́n lóga Arabiya lè mi sí. Allahu Akbar. Torí àdéhùn tí bàbá mi ti sọ pé àfáà làwọn fẹ́ kẹ́ ẹ jẹ́. lóga Arabiya ni mo ṣe. Ibẹ̀ náà ni mo ti lọ sí Ash'ari University ní 1987. Allahu Akbar. 16 March 1987 yọ Monday. Nígbà tí ẹ wá kò l'Azhari àti mọ̀ nísìnyí pé Azhari lẹ́yìn bàbá wa ti ka Jamia, báwo lẹ ṣe wá gba oyè PhD? Tọ́ mo parí ní Ash'ari ní October 1991. Allahu Akbar. Òun náà ni mo parí ní Kulliyati Dirasatil Islamiyya wal Arabiyya bí Hussein Jamiatul Azhar bí mo ti parí. Ìgbà tí mo wá dé òun náà ni mo wá sáfù ní Ìlọrin. Nígbà tí ẹ délẹ̀ wá sáfù nílùú Ìlọrin. Mo wá sáfù ní ìlú Ìlọrin. Gẹ́gẹ́ bí àgùnbánirọ̀. Gẹ́gẹ́ bí àgùnbánirọ̀. Wọ́n gbé mi lọ sí Jebba Teacher Training College. Wọ́n bàbá wa Imam Sọlágbẹ̀rú àwọn ń wá ẹni tó bá jẹ́ kọ́pà tó wá láti Azhari. Ọlọ́run sì fún bàbá wa ní agbára dáadáa. A ní àlọ́rẹ̀ bá chairman NYSC àwọn àgùnbánirọ̀ ní Kwara State ń gbà yẹn. Ìgbà ẹ dákun à ń nídìí Ash'ari yún rídìí Azhar fáwọn nídìí ẹ̀. Wọ́n á ní ẹyọ kan náà là ń ní lọ́dún ni à ń sì ti gbé lọ Jebba ó ní ẹgbẹ́ kó ń bẹ̀. Mo nílò rẹ̀ gbé wá. Bí mo ṣe dé ọ̀nà bàbá wa Imam Sọlágbẹ̀rú Allahu Akbar. ní Kulliyatu Ma'shar Salihin ní Kuntu. So alhamdulillah ibẹ̀ náà la wà tí Ọlọ́run fi ní kí a wọlé sí University of Ilorin. Mo gba masters in Arabic MA in Arabic ní University of Ilorin ní 1995. Allahu Akbar. Ọjọ́ òun ti jẹ́ pọ̀. 1995 ni mo gba Allahu Akbar. Now, masters. báwo lẹ ṣe wá ṣe PhD? Ìgbà tí Ọlọ́run ṣe nígbà tí a kọ tí àwọn àgbàlagbà wí èyí tí wọ́n ní ká ṣe náà ni a wà gbogbo ẹ̀ wọ́n wá ń mú bá wa ń lé ni. Allahu Akbar. Nígbà tí Ọlọ́run ní kí wọ́n dá Al-Hikmah University lẹ̀ nígbà náà ń jẹ́ Kulliyatu Tarbiyya wal Ulum al-Islamiyya proposed Al-Hikmah University.
kéde yunifásitì gbà yẹn Allah akbar. ìgbà yẹn ni ẹni tó jẹ́ amidul kulliya nígbà yẹn Dr. Muhammad Bashir Allah. Sudani òun ló sọ pé òun gbọ́ nípa mi nígbà náà ló wá wá mi káàkiri. Allah akbar. Ó di bí èèyàn mẹ́ta tí tó wẹ̀yìn bàbá wa kiri nílé kéwọ́sẹ̀ tí fẹ́ kọ yín nígbà bá fẹ́ gbà yín sẹ́. Allah akbar. ẹni yìí àwọn nídìí ẹ̀ bàbá fi wá àwọn fẹ́ kó mo ní lè ṣiṣẹ́ ń bì mo ti ń ṣiṣẹ́ ń bì kan lọ́dọ̀ àwọn bàbá wa Imam Sọlágbẹrú ni mo wà tí ó jẹ́ wípé lábẹ́ àkóso bàbá wa Ọbándọ́mà Tòní Allah. òun náà ni ìjọba yẹn wà nígbà náà mo ní mo ti ń ṣiṣẹ́ wọ́n ní irọ́ o àfi kí n wá ṣiṣẹ́ ní bíbá yìí inú oore tọ́lọ̀ ń ṣe fún mi Saudi lọ́wọ́ àpọ́ǹtì wa ń gbà yẹn tààyè inú yẹn Saudi ni àwọn nẹ́dúà àwọn ni wọ́n àpọ́ǹtì wa mo ní èmi nìkan inú àwọn mẹ́fẹ̀ẹ̀fà èmi nìkan mi ò gba risalatul qubul pé tààyè ní ìgbà mo ní ẹni tí mo bá ládéhùn tí mo wà nílé kéwù rẹ̀ tí ó jẹ́ òní coordinator bàbá wa Dr. Abdulkadir Juma Sọlágbẹrú nígbà yẹn a ní wọ́n coordinate ilé ẹ̀kọ́ yẹn mo ní wọn tì í lé ìsìfẹ́ yí àdéhùn tó bá lọ́n bá kádàrá pé èmi ò ṣiṣẹ́ pẹ̀lú àwọn Saudi yìí kí wọ́n ní sùúrù kẹ́niyẹn fi dé gbà tí Alhaji Abdulkadir náà dẹ̀ mo sọ wọn pé nǹkan báyìí báyìí ni development tó ṣẹlẹ̀ o wọ́n ní àwọn yọ̀ǹda tọkàntọkàn Allah akbar. kí n máa lọ ìdí nu tí mo fi wà ní Al-Hikmah University ibẹ̀ náà ni mo wà nígbà tí Al-Hikmah University wà ń di yunifásitì ṣe mọ̀ pé education is cultural conservation and cultural transmission naqlu turath min jil ila jil system ò yàtọ̀ is universal system so à ń láti máa tẹ̀síwájú wọ́n fún wa lẹ́tà ní gbogbo ọ̀rọ̀ nípa kí ló dé tí màá lọ ṣe PhD tí mo ṣe lọ rẹ́gísítà fún nìyẹn mo lè parí ní 2005. Allahu akbar. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígi ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba tún fún tẹ̀lú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Qur'ani tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún ń bẹ. JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògoolúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rúwá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. Alhamdulillah àkókò tí fẹ́ kó wa ń papá mọ́ra bọ̀ àmọ́ bàbá wa ṣe é lè kàn bá wa mẹ́nu bà project tẹ́yìn bàbá wa kan gbà tẹ́ ẹ fẹ́ ṣe PhD yín. Ìgbà tí mo fẹ́ ṣe PhD mi oríṣiríṣi mọ̀ọ́dọ̀ topics ló wá sórí mi láti kọ́ ṣùgbọ́n èyí tí Ọlọ́run padà fọwọ́ sí òun náà ni èyí tí mo kọ yẹn. Kí ni tọ́pìkì náà? Ó ní dirasatan balaghiyatan lil qasr fil Qur'an al-Karim. Àwọn topics tó wá sórí mi tẹ́tẹ́lẹ̀ mo ń fẹ́ topic tó yẹ pé yóò wúlò fún gbogbo àgbáyé tí ò ní jẹ́ topic tí ó jẹ́ pé ẹnu environment wa yìí nìkan òun náà ni ó ti wúlò ṣùgbọ́n téèyàn bá kọ nǹkan kan tó jẹ́ ìmọ̀ gbòógì tó sì jẹ́ ìmọ̀ tí àwọn èèyàn need nínú Al-Qur'an Al-Islam alamiyu. Islam is universal religion. Universality tí ń bẹ nínú Islam yẹn ló jẹ́ kí n mú nǹkan tó jẹ́ alamiyu tó ṣe pé kò sí lórí ayé yìí bí tí wọ́n ti ní ka Al-Qur'an
mo á jẹ́ kí research mi yẹ kó dó lórí al-Qur'an mo pè ní dirasatan balaghiyatan lil qasr fi al-Qur'an al-Karim. Allahu Akbar. nínú báàtù yẹn mo ṣe báàtù lórí gbogbo asalibul qasr tí ń bẹ nínú al-Qur'an biduni istisna láì yọ àyà kankan lẹ̀. Allahu Akbar. gbogbo ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tí a fi ṣe kọ́sùrù ní limitation analytical study. ẹ bá wa fọ́ sí Yorùbá dáadáa fáwọn tí ń gbọ́ wa bí ìfẹ́ máa ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Study of rhetorical limitation or specification in the glorious Quran. Ìmọ̀ ìjìnlẹ̀ lérí ọ̀rọ̀ bá a ṣe nù àṣàlébù bá a ṣe ń sẹ́nu kù. bá a ṣe máa ń sọ̀rọ̀ ọ̀pọ̀ náà Al-Qur'an. Now. So tá a bá fẹ́ gbé nǹkan lérí a fẹ́ kí ìtumọ̀ kan kó dúró lérí ẹnìkan tí ò ní kọjá ẹni lọ sọ́dọ̀ ẹlòmíì Now. bó la ṣe sọ gẹ́gẹ́ bí àyà tí mo fi ṣe muqaddima iyyaka na'budu wa iyyaka nasta'in. iyyaka na'budu á rí i pé at-tartibu al-asli al-mantiqi na'buduka wa nasta'inuka bó ti yẹ kọ́ wà nù law kana fi ghayri al-Qur'an aradna amran wa arada Allahu amran akhara walladhi aradahu Allahu khayran tọ́lọ́ wí lọ́dájú. gẹ́gẹ́ bí àwọn èèyàn àwọn sọ pé na'buduka wa nasta'inuka ṣùgbọ́n Al-Qur'an jẹ́ àmọ̀ pé kò dáa bá a jẹ́ pé tọ́wọ́ pé na'buduka a máa sọ we will worship you and we will worship other person. ṣùgbọ́n tá a bá sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in, you alone we worship and you alone we look for assistance. ìwọ nìkan náà That láti is, máa wà lọ́wọ́. a ní sí ẹlòmíì a sì ní wà lọ́wọ́ lọ sí ọ̀dọ̀ ẹlòmíì. Yẹn ní à ń pè ní rhetorical specification or rhetorical limitation. Tẹ́lẹ̀ kọ̀ọ̀kan lórí mo wá gbé Al-Qur'an láti awẹ́ alákọ̀ọ́kọ́ dé awẹ́ parí lábáwá ní min jild ila jild al-akhir láti ìbẹ̀rẹ̀ dé parí mubayyinan hadhihi al-ayat shari'an iyaha. Wọ́n sọ àwọn àyà yẹn láàrin yìí o kọ́sìrì wà bẹ́ẹ̀ o mẹ́tọ́ọ̀dù tó lọ́lọ́ láàrin báyìí ni alifarku ti ń bẹ ìyàtọ̀ ti ń bẹ láàrin kó wí báyìí àti kó wí báyìí ni. sẹ́yìn bàbá wa sọ̀rọ̀ lé lórí nù. bàbá àwọn jẹ́lẹ̀ lè fún wa ní àpẹẹrẹ kan sí ẹ sì fi àpẹẹrẹ kan fún wa nínú Suratul Fatiha ṣe lè fún alápẹẹrẹ kan náà àwọn nǹkan tẹ́ ẹ lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú project náà. ó pọ̀ dáadáa. tá a bá tún sọ tá a sọ pé nínú ọ̀rọ̀ Ọlọ́run bá tó sọ pé ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillah innama yakhsha Allah min ibadihi al-ulama. innama yakhsha Allah min ibadihi al-ulama. àwọn kan ṣoṣo tí wọ́n ń páyọ̀ Ọlọ́run nínú àwọn. ìsẹ́nukù ti wà ń bẹ̀ pé àwọn tá à ń sọ yìí àwọn tí wọ́n ń páyà Ọlọ́run. tẹ́lẹ̀ ọjọ́ mo mọ̀ pé wọ́n ń páyọ̀ Ọlọ́run specification yẹn náà nù. that is pé kì í ṣe pọ́n mi ọ̀páyà rẹ̀ ṣùgbọ́n àwọn tọ́lọ́run specialize tọ́lọ́run limit fear of Almighty Allah tọ́lọ́run limit ẹ̀ lórí òun náà ni al-ulama. innama yakhsha Allah min ibadihi al-ulama. معنى ذلك أن الله سبحانه وتعالى قصر الخشية على العلماء فقط حيث لا تتجاوز الخشية إلى غيره من العباد. ipe ìbẹ̀rù Ọlọ́run o àwọn tí ń pẹ̀lú Ọlọ́run tí ń bẹ̀rù Ọlọ́run ni ọ̀nà làwọn afa ìbẹ̀rù Ọlọ́run wà ní lọ́sọ̀rọ̀ ẹlòmíì ju àwọn lọ. Allahu Akbar. kí ni ìdí tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ a wà sọ. kí ni bàlágàtù ti ń bẹ́ẹ̀ kí ni rhetorical study tó wà ń bẹ̀ á sọ tó yẹ pé tá a bá ní kọ́wọ́ ká wọ inú rẹ̀ àní jáde kó nínú. ẹ ṣeun bàbá wa kọ́lọ̀ ń jẹ́ mi yóò gùn fún wa tó bá ṣeéṣe tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ àtún lè mú kánú ẹ̀ lágbára Ọlọ́run. ní ìjùmọ̀ ìlọ lọ́sẹ̀ tó ní àkókò tí kó wa ń papá mọ́ra àwọn bàbá wa tá a gbà lálejò àwọn náà ni bàbá wa àgbà onímọ̀ àgbà láti ìlú Ìmọ̀ láti ìlú Ìwó Gèrèmè Làmí ìlú àwọn onímọ̀ bàbá tó wá jáde
látọ̀dọ̀ onímọ̀ wọ́n tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ bàbá wa tún fi ìmọ̀ tí wọ́n ní bomi ìmọ̀ fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ káwa náà lè bá a mọ̀ kọ́lọ̀ ń jẹ́ mi bàbá wa ogun àti yín báyìí mọ́ ṣe lè lárí mọ́. Bàbá wa tá a gbà lálejò náà ni bàbá wa Fadilatu Sheikh Usman Dr. Usman Dr. Usman Abdulsalam lórí ló wà láti ìlú Wo kọ́lọ̀ ń jẹ́ mi yóò gùn fún wa. Tẹ́sí tún jẹ́ akẹ́kọ̀ọ́ akọ́nilẹ́kọ̀ọ́ àgbà tí èèyàn bá tóbi ó kọrin àmọ́ ẹgbọ̀n lẹ́nu èèyàn láti wí. Wọ́n tún jó lórí fún àwọn ẹ̀ka ti ìkọ́nilédè. Wọ́n tún wá jẹ́ olórí àwọn tí ń kọ́ ọ̀yàn lédè ní ti kíni ní Al-Hikmah yunifásitì tá a wà yìí kọ́lọ̀n jẹ́ mi bàbá wa ogun fún wa ọlọ́njẹ́ aríyín pẹ́. Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ́ tèmi àwọn èèyàn máa pè mí lákéwì ìdùnnú masala. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. Ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá ìrọ̀rùn ló já sí ẹkú oríire. Al-Amanah Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello yunifásitì ní Zaria ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. Gẹ́lẹ́tẹ̀ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello yunifásitì láìsí jáàmù mọ́ àbí ìdánwò wáyẹ́kì àbí nẹ́kò rárá. Ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe. Agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago 1 àbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ bá dẹni láǹfààní láti làbú ní Zaria. Fálàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn. Eléyìí tó wà láláwẹ̀ èrè àlọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kan sí wọn ní nọ́mbà 37 Ògo-Olúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsì Lógìjó nípínlẹ̀ Ògùn. Ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. Àwa afẹ́kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá afẹ́kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.